ẹ sáfẹ́lẹ́ wọn ló ń jẹ àdé wa ń panu ẹ tí wọn sọ pé ẹ máa bú jọba bàbá Tinubu ẹ sà àgbàdo yẹn gbogbo àwa tá a dìbò fún pátápátá àwọn pátí yìí gan regret sà I'm telling you the fact. eléyìí tún ti gbẹnu tán o ẹ̀yin tèmi ó ti di woro sí woro báyìí o láàrin Rotimi Daniel àti bàbá AK-47 lórí ọ̀rọ̀ ìjọba bàbá Tinubu àti Olúremí Tinubu. Ó ní tó bá yẹ pé ẹ ti pariwo láwọn pípò yìí lórí látìgbà tí ìjọba yìí ti bẹ̀rẹ̀ ni ó ní ó ṣe gbọ́ sétí ó ní ṣé ó wá dìgbà yìí sìn tó yẹ pé ó ti kan ará ilé ó ti kan ará oko everybody ń pariwo ìlú ò rọgbọ ara wọn ń gbóná àìróúnjẹ jẹ àìrójúráyè àìrí gbogbo nǹkan kò sómi kò sí iná kò sí mọ́tò kò sọ́fítù. Rotimi Daniel ní ká nígbà táwọn ti ń pa àwọn ariwo yìí tẹ́yìn náà ti join ariwo yẹn kò bá ti dà bọ̀ ó wá ṣe jẹ́ nísìnyí lẹ́ máa pariwo. Ó ní ẹ wò you go explain tire ìjọba bàbá Tinubu ẹ̀yin náà lẹ́nu ìjọba yẹn da ẹja àjọ máa kópa ẹja àgbọ̀ ìfikún lẹ́nu Rotimi Daniel. Àṣírí Tinubu mo lè láìkì ọ̀rọ̀ ẹnu yín jọ yẹn ẹni ká gbàdúrà fún yín wípé ẹ nídìí owó Nàìjíríà you say so I quote. Ẹ má bínú mo rò pé ẹ rí fọ́nrán kékeré tẹ ẹ̀ṣẹ̀ wò tán yẹn níbi tí AK-47 ti ń kó àwọn èèyàn jọ tí wọ́n ń ṣàlàyé ẹnu wọn eléyìí gan-an ń pè ní you go explain tire. Ṣùgbọ́n níjọ́ kìíní àná tí arákùnrin ìjáde tó bu ẹnu àtẹ́lu gbogbo àwa tá à ń sọ̀rọ̀ sí àwọn bàbá tó yẹ kó mọ síwájú wa ká mọ̀ tẹ̀lé wọn ni o níbi tó rí ọ̀rọ̀ Nàìjíríà gbé dúró yìí. Tẹ́ bá rántí pé mo ṣe apá kìíní àti apá kejì fún AK-47 ṣùgbọ́n tí ọmọ ẹni bá ṣe nǹkan tó dáa ká wí eléyìí tí wọ́n fún mi yìí ni mo tún ṣe fẹ́ ṣe fọ́nrán eléyìí níbi tí bàbá AK-47 tó ti kó àwọn èèyàn jọ tí wọ́n ti ní bàbá Tinubu lọ́tẹ̀ bó bá wù yẹn wá kó wa bẹ́ẹ̀ bá ṣàfi wá sẹ́wọ̀n ẹ̀ mọ̀ fún wa lóúnjẹ. tó bá yẹ pé láti bíi ọdún tó kọjá ni gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run yìí lẹ ti kóra yín jọ tá a ti ń ṣe báyìí mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí a mọ̀ tẹ̀lé yín lẹ́yìn kò sí nǹkan tí irú mi gan wá níbi tí mo dúró sí màá wá Nàìjíríà tí máa tẹ̀lé yín ẹni tó bá máa kú máa kú ẹni tó bá máa kú máa kú mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí. ṣùgbọ́n kí ni mo fẹ́ sọ nínú fọ́nrán yìí níjọ́ kìíní àná Tinubu fúnra ẹ̀ ló lead the protest nǹkan ò le tó báyìí rárá a sì ń rọ́wọ́ họrí ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí treason offence ni wọ́n fi ń kan àwọn tó ń protest. tó bá ṣe pé ìlú tó ní òfin ni tá a dẹ̀ bọ̀wọ̀ fún òfin tí àwọn kan ò mọ̀ rò pé àwọn ju òfin lọ torí owó ó yẹ kí irú Tinubu lè ní ẹ̀wọ̀n ló yẹ kó wà kó máa mu gàrí kí wọ́n sọ kọ́kọ́rọ́ ọbẹ̀ nù níyì Tinubu yìí. ṣé ẹ mọye tí àwọn sẹ́nétọ̀ ń gbà lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn èèyàn ò ń jẹjẹ ṣá more than 29 million naira per month ní ìtó jásí pé gbogbo owó tí wọ́n ń yá lókè òkun gbogbo ohun àmúfiṣagbára wa gbogbo àwọn resources wa gbogbo ẹ̀ náà ti tà sọ́jọ́ iwájú kò sí nǹkan kan lẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà mọ́ báyìí. lára tí mo dẹ̀ fẹ́ sọ nínú fọ́nrán yìí ni wípé eléyìí tí AK-47 ṣe yìí ẹ̀rí àrímúdájú kan ló fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe àdúrà ló ń gbà gbogbo ẹ̀yin tẹ́ wá wà lẹ́yìn àwọn Táíwò Òjó ní Redeem Camp Prayer City MFM àti gbogbo ẹ̀ mo fẹ́ jẹ́ kó dá yín lójú lẹ́nìí wípé gbogbo àwọn bàbá yìí ló ní iye tán ń gbà lọ́wọ́ ìjọba tí wọn bá máa gba owó lọ́wọ́ ìjọba kí ló ń ṣe wọ́n tí wọ́n sì ní pé kẹ́ ẹ máa gbàdúrà káàkiri ní ìtó yẹ ká wà ní ojú pópó ká máa sọ èdè tíjọba ń gbọ́ lẹ́nìí wọ́n tún wá lọ wọ́n bọ̀ wọ́n náà tún ti fi owó kún owó epo ẹni àmọ̀rí ìbákú ṣé bí Oyèdépò ṣe gba láísẹ̀nsì sí wípé òun ò fẹ́ rìn lójú ọ̀nà mọ́ tóun bá fẹ́ travel kí private jet òun láti Canaan land yẹn kó dẹ̀ gbé òun fò lọ sí international airport ní Nàìjíríà tá a wà yìí náà ni gbogbo ẹ̀yin ará winners ojú gbà mí tì fún yín àdákù lówó ṣọ́ọ̀ṣì à ń sọ à ń yan ẹlẹ́ẹ̀mẹ́ni tó kú tálẹ́bí ń pa ń sìn ọ̀pọ̀ nù yín tiẹ̀ sọ fún mi pé nu frustration tèmi wà lèmi ti ń sọ̀rọ̀
mo fi títóbi Elédùmarè dá yín lójú lónìí tí n bá níbi tí mo ti ń ṣiṣẹ́ lónìí tán bá dá mi dúró employment insurance wà mo lè mọ́ raṣọ ṣùgbọ́n máa jẹun tẹ́bí bá dẹ̀ ti kúrò nínú iṣẹ́ ti bùṣe bí ètò sísítẹ́ẹ̀mù wọn ṣe ṣiṣẹ́ níbi tá a wà nìyẹn ìyẹn wá lọ bẹ́ẹ̀ olórin kan tẹ́ ẹ máa ń kọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó ṣàn ní Calvary kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ àbí kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó ṣàn ní Calvary o kó wá tú mi sílẹ̀. ẹ wá káwọ́ yín sókè ẹ sọ fún Ọlọ́run gbogbo ogun ìdílé bàbá ogun ìdílé ìyá tó lóun ò ní jẹ́ kí n lọ ó yá kí wọ́n ṣòfò dànù ẹ sọ́dọ̀dọ̀ yìí gbọ̀ngàn wọ́n bá tún gbé yín sí marathon ẹ tún gbà títí nígbà tẹ wá gbà títí yẹn ẹ ti wá mú ọkàn yín wípé ìyá yín àti bàbá yín ló ń ṣe yín tàbí ìyá kan bàbá kan tí ò rí ti yín rò ló ń ṣe yín àwọn bàbá yẹn ti wá kú tán sìn ẹ wá lọ bá pásán èké Mr. Taiwo Òjó Ọdẹkùnlé Epafras bàbá mọ̀ ti kú kíní kan àdúrà ńlá la máa gbà yẹn ètò iṣẹ́ gidi ni òróró yẹn òróró tá a máa fi ṣàdúrà fún ẹ yẹn ibi bá la ti máa lọ mú wa a máa jàn pọ̀ mọ́ kíní kan torí wípé bàbá ẹni tó kú yẹn ó ti mú ògo yẹn lọ́nù sáré ẹ̀yin wèrè olórí burúkú pásítọ̀ ẹ̀ ọ̀dọ̀ yín la ti kọ́kọ́ gbọ́ wípé báyìí la ṣe wá sáyé báyìí náà la ṣe padà ibo wá lẹni tẹ́ ẹ sin níjẹ́ tó ń sin òkú tán ló kú tẹ́ ló mú ògo yín dání ṣé ó mú nǹkan kan lọ́wọ́ mo béèrè ní ẹ ti fi body of Christ ẹ ti fi bayé wa jẹ́ ní Nàìjíríà débi tó lápẹ̀rẹ̀ ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́ there is still hope for us if we can stand up and say enough of these useless prayers we have to start speaking the language that the government of the day understands débi wípé gbogbo àwọn tó ń ra resources wa in an illegal way tí àwọn ọmọ Nàìjíríà bá ṣe tán báwọn ọmọ Kenya ṣe dìde ńjọ́ náà lọ kì í ṣe ọ̀rẹ́rẹ́ gbogbo àwọn tó láwọn ń ra resources yẹn tí wọ́n ń kó lọ sókè òkun kì í ṣe ọ̀rẹ́rẹ́ wọn ò ní dúró wò tán. And I want every Nigerian in diaspora to know this. Anything you are enjoying in the country that you might be outside Nigeria, it is the blood of our brothers and sisters, of our family members back home that you are enjoying. Quote me anywhere. I know what I'm talking about. So, ní kókó AK-47, mo fẹ́ gbóríyìn fún yín wípé ẹ ti ẹ̀ ṣe yìí ná. Ṣùgbọ́n ó kù nìbọn ró. Ẹ ti bẹ̀rẹ̀ báyìí ẹ mọ̀ jò dúró ń bẹ̀ ẹ bá wa sensitize CAN àti PFN ẹ bá wa sensitize àwọn bàbá yìí kan fi táìtì lẹ́nu tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ríṣẹ́ ṣe tí Nàìjíríà bá da kò sẹ́ni tó máa kọ́ wa pé ká wá san táìtì àti ìdámẹ́rẹ̀ àti ọrẹ tó kù kò sí àwa gan mẹ̀tọ́ nígbà tí Nàìjíríà dá nira wa lára lórí pọ̀rọ̀ táìtì náà ṣùgbọ́n nígbà tẹ́yìn bàbá yẹn ti jẹ̀jẹ̀kújẹ ẹ ti jẹ Nàìjíríà run òun ló jẹ́ ká mọ̀ wá béèrè kú tó pa bàbá torí ọwọ́ wa ti tẹ̀kú dàda báyìí ẹ tún wá increase Tinubu regime ẹ tún wá increase owó epo níbi tí àwọn èèyàn ò ti rí oúnjẹ jẹ ẹ jẹ́ n wá parí fọ́nrán yìí ìwọ bàbá Tinubu pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ wà ń jọba àti gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tẹ́lẹ̀ tẹ́ bà Nàìjíríà jẹ́ dé báyìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí níjọba gbogbo ètò kù ní gbèsè ayé yín ẹ ní lò nínú àlàáfíà ẹ ní lò nínú dùnnú ẹ ní lò nínú pé ká rọ́wọ́ họrí ẹ lè ní owó ẹ lè ní ọrọ̀ tẹ́ ti jí ṣùgbọ́n kò sí tó máa wúlò fún yín àìsàn tí ò gbóògùn yóò mọ̀ gbé yín dé ìjọ tí ebi bá ń pa ọ̀nà tó ń pa òfurufú lẹ́ẹ̀mọ̀ jáde gbogbo ẹ̀yin tẹ́ wà ń jọba látòkèdè lẹ́ pátápátá tó bá jẹ́ ẹbí mi kankan wà ń jọba tó ní aráàlú rárá kírú àdúrà tí mo gbà kó mọ̀ jẹ́ tiẹ̀ torí mi mọ nǹkan tí àwọn ọmọ Nàìjíríà ṣe tá a fi deserve gbogbo tó ń ṣe wá báyìí tá a fi deserve gbogbo nǹkan tá à ń go through ṣùgbọ́n mi ní sọ jù báyìí lọ́nà orúkọ tèmi ò yí padà Rotimi Daniel sí yín náà ní ire o. ẹ jẹ́ àpariwo pé bàbá ìyá jẹ wá o bàbá tó lọ́wọ́ ìyá jẹ wá o ìyá jẹ wá o ìyá jẹ wá o. Baba
It's not fair, sir. It's not fair. It's not fair. It's not fair. Àwọn èèyàn wá sórí òkè. Ó wá gbàdúrà. Ẹ máa gbọ́. Ọ̀pọ̀. Ó wá sórí òkè. Ọ̀pọ̀. Ó wá sórí òkè. Ó ra gáàsì I big pass my neighbor. Gáàsì kókóló. Ráìsì agolo kan. Ráìsì agolo kan. Ó gbé sórí tẹ́bù. Àtọ́mọ rẹ̀ ọ̀jẹ̀. Ọ̀pọ̀. Nígbà tó ń ṣe ráìsì. Ọmọ rẹ̀ fẹ́ tọ̀ bí kan ní. Ó fi ráìsì lẹ̀. Ní chọ́ọ̀chì ń bí báyìí. Ó lòun bọ̀. Wọ́n tó padà dé. Wọ́n ti gbé ráìsì ó pọ̀ lọ. Ọlọ́run. Ẹ wo bàbá bẹ́ẹ̀ máa gbé wa ẹ wá gbé wa. Ẹ wá gbé wa. Bẹ́ẹ̀ bá ti ẹ̀kọ́ wa lẹ́yìn sábà fún ẹ sáfẹ́ wọn ẹ ló ń jẹ. Ẹ sáfẹ́ lẹ́wọ̀n ló ń jẹ. Ẹ sáfẹ́ lẹ́wọ̀n ló ń jẹ. Àdé wa ń panu ẹ tí wọ́n sọ pé ẹ máa bú jọba bàbá Tinubu ẹ sà àgbàdo yẹn gbogbo àwa tá a dìbò fún pátápátá àwọn pátì yìí gan regret sà I'm telling you the fact. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ tí ìpàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.